Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ pé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olólùgbọ́ wa, ẹ ṣé bí ẹ kúkú ṣe ń bá wa ká lọ ní gbogbo ìgbà. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa kò ní dì. Ìròyìn tí mo mú wá fún lónìí ni àwọn òṣìṣẹ́ 7 tó kú nínú tọ́nẹ́ẹ̀lì kan tó dà wó ní India. Àwọn 19 míì wà ní ilé ìwòsàn wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́. Àlàyé rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kan ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè India lẹ́yìn tí tọ́nẹ́ẹ̀lì kan wó lulẹ̀ nígbà tí àwọn òṣìṣẹ́ ń ṣiṣẹ́ nínú rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, àwọn òṣìṣẹ́ 7 pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn òṣìṣẹ́ 19 mìíràn rí ìgbàlà. Ìjàmbá náà ṣẹlẹ̀ nígbà tí àwọn òṣìṣẹ́ náà wà nínú tọ́nẹ́ẹ̀lì náà tí wọ́n ń ṣiṣẹ́. Bí tọ́nẹ́ẹ̀lì náà ṣe wó lulẹ̀, àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ń wá ọ̀nà láti gba àwọn tó wà nínú rẹ̀ là. Àwọn ẹgbẹ́ tó ń ṣe ìgbàlà bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n lo àwọn ohun èlò iṣẹ́ láti yọ àwọn ohun tó wó lulẹ̀ kúrò kí wọ́n lè dé ibi tí àwọn òṣìṣẹ́ náà wà. Lẹ́yìn iṣẹ́ ìgbàlà náà, àwọn òṣìṣẹ́ 19 ni wọ́n rí, wọ́n sì gbà wọ́n jáde ní ààbò. Àwọn tó farapa ni wọ́n tún gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ náà fa ìbànújẹ́ ńlá lẹ́yìn tí wọ́n jẹ́rìí sí ikú àwọn òṣìṣẹ́ 7. Àwọn ẹbí àwọn tó kú náà ń retí pé àwọn aláṣẹ yóò ṣe ìwádìí tó péye láti mọ ohun tó fa ìjàmbá náà. Àwọn aláṣẹ náà tún ṣe àyẹ̀wò bí iṣẹ́ ṣe ń lọ ní ibi tí ìjàmbá náà ti ṣẹlẹ̀. Wọ́n fẹ́ mọ̀ bóyá àwọn òfin ààbò tí àwọn òṣìṣẹ́ gbọdọ̀ tẹ̀lé ni wọ́n ń tẹ̀lé kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀. Àwọn amòye sọ pé iṣẹ́ nínú tọ́nẹ́ẹ̀lì àti àwọn ibi tó jò lè léwu gan tí a kò bá tẹ̀lé òfin ààbò dáadáa. Wọ́n ní ó ṣe pàtàkì kí òṣìṣẹ́ máa ní ohun èlò ààbò tó yẹ kí àwọn aláṣẹ sì máa ṣàyẹ̀wò ibi iṣẹ́ déédéé. Àwọn aráàlú àti àwọn ẹbí àwọn òṣìṣẹ́ náà ti ń fi ìbànújẹ́ hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n tún ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó kópa nínú iṣẹ́ ìgbàlà fún bí wọ́n ṣe ṣiṣẹ́ láti gba àwọn ènìyàn tó wà nínú ewu náà là. Àwọn aláṣẹ wọ́n sì ṣèlérí pé ìwádìí yóò wáyé láti mọ ohun tó ṣẹlẹ̀ àti bí irú ìjàmbá bẹ́ẹ̀ ṣe lè máa tún ṣẹlẹ̀. Ní ìparí, àwọn òṣìṣẹ́ 7 ti pàdánù ẹ̀mí wọn nígbà tí 19 mìíràn rí ìgbàlà lẹ́yìn ìjàmbá tọ́nẹ́ẹ̀lì India. Àwọn aláṣẹ náà sì ń tẹ̀síwájú pẹ̀lú ìwádìí àti iṣẹ́ ìgbàlà tó kù. Ẹ ṣé báyìí ni a rí mọ́ fún orí ìròyìn wa títí òní. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.